ọdẹ ni wọ́n ní Ẹdẹ ọdẹ ni wọ́n sọ fìlà ọdẹ náà máa ń dé tẹ́lẹ̀ wọn èdè adé tẹ́lẹ̀ fìlà ọdẹ náà máa ń dé so adé òwúlẹ̀ mọ́ wọn lára wọn ò mọ fáìlì adé ìlú Ọ̀ṣun gbà yín lálejò ńgbà náà ni bí ìlú Ọ̀ṣun ò bá gbà yín lálejò ní ibo lẹ́tì wàá máa fàyàngà lónìí ìlú Ọ̀ṣun tó sì gbà yín lálejò lánàá náà lẹ́sọ̀ náà lónìí bí èsì Ẹdẹ bá mọ ìtàn nǹkan dánwò nílọrin yẹn kò ní dánwò àmọ́ torí pé ìtàn kan ti parẹ́ fún àwọn náà ò mọ̀ tán so kò jẹ́ kí wọ́n mọ túmọ̀ nǹkan dánwò yẹn àfihàn Ọ̀nífẹ̀ nílé kúnlẹ̀ bẹ́ẹ̀ ṣe kúnlẹ̀ ń wo lọ́dọ̀ ẹ̀mí àwọ̀ lọ́dọ̀ Ìlọrin bẹ́ẹ̀ bá dé ààfin Aláàfin Ọ̀yọ́ nílé kúnlẹ̀ bẹ́ẹ̀ ṣe dé kúnlẹ̀ yẹn o Báṣọ̀run tó jẹ́ ọ̀kan nínú àwọn olóyè tí wọ́n yan ọba tuntun láàfin Ọ̀yọ́ àwọn ni Royal Father of the Day fún prógráàmù inauguration Sharia Court lọ́yọ̀ọ́ ìsìn ní tìmí ẹ̀yìn ní ẹrú Aláàfin lẹ́ ń ṣe Aláàfin rẹ̀ kẹ́ wá sọ awó lọ́dún náà lọ́hùn Aláàfin. ìran Yorùbáwùyí káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ń ṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. ìbà Olódùmarè ìbà gbogbo ajínigbọ́ mo ṣèbọ ọmọdé mo ṣèbà wà mú kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílé lóko lẹ́yìn òdìbò gbogbo tẹ̀tún tẹ́ náà fàní láti tún máa pàdé mi lórí ètò Ìràpadà ọmọ Yorùbá fún títà ókò yìí àmúkìyín káàbọ̀ pẹ̀lú kíkí tó lọ́lá dé wípé ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀ ìbọ̀ ṣiṣẹ́ ọmọọba Adéọlá Adéyẹyè kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi amálẹ́bí lọmọ bíbí wọn nílùú Ọ̀ṣun ọmọ àròwẹ́ oníbó ẹja kìkì ọ̀kasà nílẹ̀ ẹ̀bẹ̀ mo kí gbogbo káàbọ̀ lẹ́ẹ̀kan sí kí ni tí àjọ fẹ́ gbé ẹ̀wò lórí ètò fún ti tòní n tí àjọ fẹ́ gbé ẹ̀wò yìí kí n tó sọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà. ẹ ṣe ọ̀ká gbèsè. ẹ̀yin náà wo irú ìtìjú ńlá gbáà tí ẹni tó pera wọn ní orí adé nílẹ̀ Yorùbá tí wọ́n ẹworú ẹ̀rẹ̀ tí wọ́n fi yí ọmọ Yorùbá lára. àmọ́ kò lè dùn mí fún ọba tèmi tìlú Ẹdẹ ìdí tọ́rọ̀ mo fi lè dùn mí ni pé lọ́jọ́ kìíní àná tọ́rọ̀ ṣẹlẹ̀ láàrin ìlú Ọ̀ṣun àtẹ̀dẹ Láminísà ọba tèmi wọ́n jáde nígbà náà sọ pé ìtàn ti parẹ́ ọba tó wà ní lánàá láti sọ pé ìtàn ti parẹ́ ọba tó lè jáde tó lè sọ lórí afẹ́fẹ́ fún gbogbo ayé pé ìtàn ti parẹ́ irú wọn kò lè dùn mí fún wọn tí wọ́n bá lọ ń kúnlẹ̀ fún odidi fún ẹ̀míà Ìlọrin lẹ́gbẹ̀ẹ́ ọba aládé wa forí adé lọ kúnlẹ̀ abẹ́ ẹ̀rí ni ojúmọ́ gbà mí tí fún gbogbo èèyàn mẹ́dẹ́ o ìtìjú gbáà pátápátá ni ó ní fún irú tó ṣẹlẹ̀ yìí àmọ́ kìí ṣẹ̀bi wọn nínú ìtàn Ẹdẹ ok ó dà pé Láminísà àwọn ní ọba kejì tó ẹsẹ̀ dádé lílu Ẹdẹ so kò jẹ́ kí wọ́n mọ iyì Ẹdẹ kò jẹ́ kí wọ́n mọ iyì adé ẹni tó bá mọ iyì adé yóò mọ ìwúlò tó ń pè ní adé ọmọọba kan ò ní jagun bí ẹrú láéláé bí bẹ́ẹ̀ kọ́ ni èèyàn gbórí adé ọmọ Yorùbá ọmọ ọkọ ọba wọn ò mọ iyì rẹ̀ wọn ò mọ túmọ̀ rẹ̀ wọn ò mọ túmọ̀ pé yẹn ń jọba alọmọ fi kúnlẹ̀ fún odidi fún ẹmíà alọmọ fi orí adé kúnlẹ̀ fún ẹmíà lọrin a big shame to the people of Ẹdẹ tó bá jọ mẹdẹ ní mi ní ìfọwọ́ bojú ni sẹ́rù yìí wá ní àwọn ọdún Ọ̀ṣun àmọ́ fa kínní ìdú Ọ̀ṣun àwọn èèyàn kéré sí ìdú Ọ̀ṣun náà dé ká àwọn bá wọn fa pé kínní ẹ̀yin náà wò náà tó bá wá délé tó bá dẹ́dẹ́ nísìn wọ́n á máa ṣe gàràgàrà wọ́n máa ṣàwọn kábíyèsí
ẹ lọ lọrin ẹ lọ ń kúnlẹ̀ fún òkú máa ṣe o. tó bá jẹ́ pé ó mọ̀ tán ni Tìmì Ẹdẹ tán bá mọ ìtàn tí kábíyèsí Ẹdẹ bá mọ ìtàn nǹkan dánwò nílọrin yẹn kò ní dánwò àmọ́ torí pé ìtàn gan ti parẹ́ fún àwọn náà ò mọ̀ tán so kò jẹ́ kí wọ́n mọ túmọ̀ nǹkan dánwò yẹn. ṣé ẹ mọ̀ pé ọdẹ ni wọ́n ní Ẹdẹ ọdẹ ni wọ́n sọ fìlà ọdẹ náà máa ń dé tẹ́lẹ̀ wọn èè dá dé tẹ́lẹ̀ fìlà ọdẹ náà máa ń dé. so adé ò wulẹ̀ mọ́ wọn lára wọn ò mọ value adé wọn ò mọ wúlò adé tá bá mọ wúlò adé ni ẹnìkan ò ní lọ máa ta ìran Yorùbá wọn ò ní máa fi ẹrẹ̀ yí ọmọ Yorùbá láti lọ máa fi orí adé kúnlẹ̀ láàfin ẹmíà Ìlọrin láwọn tí wọ́n wò sùnsùnsùn tí wọ́n jàǹbá ọmọ Yorùbá láti gba adé lórí ọmọ Yorùbá tí wọ́n sì rọ́pò ẹmíà fún wọn nílọrin. àbẹ́yìn ò mọ̀ wípé Aláàfin òun ló ní Ìlọrin ni. ẹ̀yin sì ní Tìmì ẹ̀yin ní ẹrú Aláàfin lẹ́ ń ṣe. Aláàfin rẹ̀ ń kẹ́ wá sọ awó lọ́dún náà lọ́hùn-ún. Aláàfin Ọ̀yọ́ lọ́dún náà ó rán Àtìmì wá láti wá sọ awó ni ọ̀nà fi ń pè lọ́lọ́fà náà jagunjagun ni wọ́n so ogun làwọn mọ̀ jà wọn ò mọ tán pè lọ́lá. ó wá rán yín wá kẹwàá sọ awó ẹdẹ tán ẹsẹ ogun ẹ náà lẹ́yìn náà gbalẹ̀ lẹ́dí pé ẹ̀yìn náà kìíní. Ìdú Ọ̀ṣun gbà yín lálejò ńgbà náà ni bí Ìdú Ọ̀ṣun ò bá gbà yín lálejò ni ibo lẹ́tí wàá máa fàyàngà lónìí Ìdú Ọ̀ṣun tó sì gbà yín lálejò lánàá náà lẹ́sọ̀dẹ̀ ọ̀tá lónìí. Ìdú Ọ̀ṣun tó gbà yín lálejò lẹ́sọ̀dẹ̀ ọ̀tá lónìí. ní táwọn ìran yín ṣe lọ́jọ́ kìíní àná tí wọ́n fi gbà lọ́rin mọ́ Àfọ̀njá lọ́wọ́ olè yín náà tún kò sí i. ní tí wọ́n ṣe tó fi gbà Ìlọrin mọ́ Àfọ̀njá lọ́wọ́ olè yín náà tún kò sí i. ẹ̀ ń lọ fúri adé kúnlẹ̀ lọ́dọ̀ ẹ̀mí Ìlọrin. ó mà ṣe o ó mà ṣe o àfi kọ́ ọmọ Yorùbá àfi ká lajú o àfi ká mọ tá à ń ṣe ká sí òye wa ká mọ̀ wípé àwọn tá à ń pè lọ́ba yìí a gbọ́dọ̀ mọ̀ ṣe ká mọ̀ chẹ́ẹ̀kì fún ẹ gidi ọlọ́run náà kọ́ ni ó yọ wá ọlọ́run tí ó yọ wá ló ní kí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́lọ́run jẹ́ kí bàbá kágùn lẹ́mìí ọlọ́run kọ́ ló lò fún wa nílẹ̀ Yorùbá yìí ọlọ́run ló mọ tí wọ́n bá ti ṣe fún alọ́yọ̀ ní ìsìn wọ́n fẹ́ gbé ìgbèrú nílùú Ọ̀yọ́ ni bí àwọn afọbajẹ Ọ̀yọ́ Báṣọ̀run àti àwọn olóyè tó kù gbogbo àwọn olóyè Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́ Mèsì kí ló dé tí ó fi ní dandan lálùkùn gbadé kandidate tiwọn kí ló dé tó fi ní dandan lá kandidate tiwọn ló gbọ́dọ̀ jẹ ọba tí wọ́n fi ní ẹni tí gómìnà Mákindé yàn ọba tuntun Aláàfin Ọ̀yọ́ tuntun tó sì jẹ́ wípé lágbára Olódùmarè wọ́n pẹ̀ lórí àpèrè àwọn babalábàbà wọn kí ló dé tí wọn ò fẹ́ gbà wọlé tó fi jẹ́ pé àwọn Ọ̀yọ́ Mèsì wọ́n ṣàfẹ́ kó jẹ́ pé títí wọn oní ọ̀sẹ̀ àti mọ agbọ́ nǹkan fẹ́ ṣe àmàṣírí wọn ẹ fẹ́ tà wá sóko ẹrú lẹ́ẹ̀kejì Ọlọ́run ní gbà fún yín ẹ fẹ́ Báṣọ̀run Ọ̀yọ́ Mèsì Báṣọ̀run ẹ lọ wo invitation ṣẹ̀ríà kóòtù tí wọ́n fẹ́ dálẹ̀ lọ́yọ̀ọ́ Báṣọ̀run tó jẹ́ ọ̀kan nínú àwọn olóyè tí wọ́n yan ọba tuntun láàfin Ọ̀yọ́ àwọn ni Royal Father of the Day fún programu inauguration ṣẹ̀ríà kóòtù lọ́yọ̀ọ́ odidi Báṣọ̀run lẹ Yorùbá Báṣọ̀run Ọ̀yọ́ Aláàfin àwọn ni Royal Father of the Day fún inauguration ṣẹ̀ríà kóòtù lọ́yọ̀ọ́ adákọ̀ ẹ wá sọ fún mi tí ẹ bá ṣọ Ọlọ́run tó lo Ṣèyí Mákindé fún ìpínlẹ̀ Ọ̀yọ́ fún wa nílẹ̀ Yorùbá tí candidate wọn bá débẹ̀ bọ́n ṣe fẹ́ ẹ mọ̀ wípé ṣòṣe báyìí wọ́n ti ta gbogbo ìran Yorùbá wọ́n ti ta wá fún fáwọn Fúlàní ni ṣẹ̀ríà kóòtù tó fẹ́ gbà yẹn báyìí
rọrùn ní ọ̀rọ̀ adé bá wọn ò lè rí táwọn mùsùlùmí tínú fi ń bí ọ kiri lórí social media tó ń kọ kẹtàkẹtà kiri mọ́sẹ̀jọba yẹn bí Ṣèyí Mákindé mẹ́sẹ̀ yẹn láàfin yẹn kẹtà bẹ́ẹ̀ kò sí kíní kan àwọn mùsùlùmí gbogbo àwọn gbọdọ̀ dìde àwọn kan pera wọn ní múríkì àbí kí náà pera wọn àwọn kan náà YMF Yorùbá Muslim Forum àbí nǹkan wọ́n pera wọn jọ wọ́n láwọn ṣe meeting àwọn ògbà àwọn ní it is high time to fight for the throne to fight kìnìkan àwọn Christian fẹ́ mọ̀ fi jọba àwọn ìṣẹ̀ṣẹ̀ náà fẹ́ mọ̀ fi jọba kò sí kí ọ̀dọ̀ ẹ̀jẹ̀ ń bí léèrè ṣé bí Kùránì lẹ́lẹ́ gbé dání kí wàá ló kan Kùránì pẹ̀lú traditional stool àbí tọ́ba ọba àtẹ̀yìn gan fẹ́ tẹ̀lé fẹ́ yẹ ṣé Kùránì lẹ́fẹ́ fi yẹn sóyà péré ni ọba tí gbogbo yín kan pariwo àwọn mùsùlùmí ẹ̀kọ́ ṣé Kùránì rẹ fẹ́ fi gbé sórí àpèrè ni lágbára Olódùmarè lágbára àwọn onílẹ̀ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá irú tó ṣẹlẹ̀ níwò tó ní ṣẹlẹ̀ sí ọ̀ràn Yorùbá mọ́ àní ríro olúwo ní ìran Yorùbá mọ́ ó dópin ẹ fẹ́ sọ gbogbo ilẹ̀ Yorùbá ẹ fẹ́ sọ di bí Ìlọrin àti Ìwó ṣe rí àbí láyé àní gbàkẹ́tà wá fún Fúlàní mọ́ tìmí ẹ dé ẹ pé ọ̀rọ̀ àtọ̀dọ̀fínú yín tó bá yá nísìnyí ẹni àwọn èèyàn ò pa ọba ní bóun náà ṣe fẹ́ pọ̀ balẹ̀ ìbò lẹ́tí fẹ́ rà pọ́nlé bẹ́ẹ̀ bá sì dá ààfin Ọọ̀nífẹ̀ bàbá mi Àdìmúlà kẹlẹ́dùmarè kó jẹ́ kí bàbá pẹ́ lórí àpèrè tẹ́ bá dé ààfin Ọọ̀nífẹ̀ nílé kúnlẹ̀ bẹ́ẹ̀ ṣe kúnlẹ̀ ń wo lọ́dọ̀ ẹ̀mí àwọn lọ́dọ̀ Ìlọrin bẹ́ẹ̀ bá dé ààfin Aláàfin Ọ̀yọ́ nílé kúnlẹ̀ bẹ́ẹ̀ ṣe dé kúnlẹ̀ yẹn o tẹ́ bá dé ààfin àwọn paramount rulers of Yorùbá land first class king nílẹ̀ Yorùbá ní dé ààfin wọn kẹ́ kúnlẹ̀ o kẹ́ bá rúburúbu bẹ́ẹ̀ ṣe ń bá rúburúbu lọ́dọ̀ ẹ̀mí Ìlọrin o ó mà ṣe o. àlẹ́ sọ o lè jẹ́ Fúlàní náà wọn náà bóyá Fúlàní ti wá kó wọn ó ti kó wọn lẹ́dẹ̀ẹ́ náà àlẹ́ sọ. Gbogbo ẹyọ mẹ́rin tẹ́ ń gbọ́ mi tẹ́ bá mọ tẹ́ ń ṣe ó yẹ kẹ́ ẹ lọ bọ́ bá yín o kẹ́ sọ fún pé àbàbá ẹ dójú tì á mo jẹ́rìí ọba Olódùdó ẹ má ṣeré kéré o Olódùdó Ọ̀ṣun ẹ má gbọ́ mi dáadáa ẹ má ṣeré kéré o ẹ pé bàbá wa ní ojú òní tí ẹ pẹ́ lórí àpèrè ẹ má ṣeré kéré o gbogbo ẹ̀yin ọba lẹ́ Yorùbá pátápátá ẹ má dojú tì ìran Yorùbá mọ́ ẹ̀yin ni àwọn alálẹ̀ ni wọ́n gbé àpèrè ní jókòó tẹ́ ti jókòó lórí àpèrè yẹn ẹ ti di àrólé àwọn ọ̀rúnmọlẹ̀ igbákejì òòṣà ní gbogbo yín náà lẹ́sìn padà di òòṣà ńjọ́ kan torí pé gbogbo owó ibẹ̀ bá gbàdàgbàdàgbàdàgbàdàgbàdà ẹ̀yin náà darapọ̀ mọ́ àwọn babalábàbá yín tó ti lọ tẹ́ bá wà lọ́tọ́ kí ẹ fẹ́ ká mọ̀ sọ́ǹpa yín kí àwọn ọmọ yín mọ̀ sọ́ǹpa yín ẹ fẹ́ gbàbọ̀dẹ̀ fún Yorùbá òní gbogbo ilé tẹ́ ń dẹ́wò yìí nígbà tí ọba aládé bá ti lọ kúnlẹ̀ níwájú ẹ̀míà níwájú Fúlàní pẹ̀lú tí wọ́n dánwò fún ìran Yorùbá ẹ fẹ́ tà sóko Fúlàní nìyẹn torí pé ọba àná kò sọba ẹ̀míà Ìlọrin Fúlàní ni kí ló wà ní ìpàdé ọlọ́jà dá síwín ọ̀nà tó fẹ́ gbà wọlé nìyẹn wọ́n fẹ́ lo ẹ̀sìn wọ́n fẹ́ fi gbà wọlé sí wa lára. àwọn alátẹnujẹ ọba. Ọlọ́run nígbà fún yín títí gbà mí tẹ́tùn láǹfààní àti mọ̀ pàdé mi lórí ètò ìtàpé ní ìràpadà ọmọ Yorùbá ọmọọba Adéọlá Adéyẹyè Ìkìtì pààrọ̀ òun náà ló kọ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dàbọ̀. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀.